wọ̀ òfò ìwọ̀sán yín síbi tó ti léwọ̀ sí màálù wà léwọ̀ òbí. Màálù jíjẹsẹ́ tó wà nínú èèwọ̀ tó bí ẹlẹ́dẹ̀ mú ni wọ́n mú. Bọ́bọ́ ajójú ẹlẹ́dẹ̀ gẹ̀ẹ́sì sáàtì àgbáyé tó máa ń sọ yí pé yẹ̀sì àdúrónákà á ní ẹ̀rẹ̀ amúrìkọ́. Yẹ̀sì àdúrónákà ní kábùrì wọ́n lẹ́sìrì. Wọ́n ti fi ìmọ̀. Ìsìnkú kẹ̀mí wọ́n mọ̀ ní ọ́bí àtàkùránì ní wọ́n mọ̀ ní àfihàn náà. Àwọn ọlọ́bìnrin ní lọ́ọ̀sì wà ìsìnkú wọn àkìbọ́ọ̀lù ní ìdọ̀gbọ̀ ìmọ̀. Ọlọ́run wọ́n mọ̀ ní àfihàn ní náà. Ṣé màálù bẹ́nu ta ẹ̀jẹ̀? Obì bẹ́nu ike ìwọ̀. Atare bẹ́nu ike ìwọ̀. Ewé bẹ nínú ike ìwọ̀. Tó ayá pé ìyíwùn lásọ níbi yíṣù ìtọ́jà àwárí ìtọ́jà akẹ́nìkọ́ wà pé 23 years ní o tí ṣe tọ́pìkì kọ̀ọ̀kan tí ó sọ ọmọ mùsùlùmí láǹfààní Islam wà bẹ́ẹ̀ wà mùsùlùmí àní Islam wà nínú gbàgbẹ́ bẹ́ẹ̀ Islam wà ní ìsìn àṣàwẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn mo fẹ́ tọ́pìkì lọ́dọọdún àwárí kan nígbà inú tí mo ti ṣe tó ṣe lábàá nílò ìjẹsà fún un láwọn àìrà. La ilaha illallah. Àfi láì fi mufti náà lámọ̀ wáká. Kí Ádìlú ni ẹ́, Ádìlú kọ́ nìyàn. A ti mẹ́bọ, àmà tí ń jẹ́ lẹ́bọ, Ìsìláàmù fẹ́ bọ̀ hàn wá, Ìsìláàmù fi gèfèrí hàn wá, nípa àwọn gèfèrí ni, àwọn mùmìnì ni, amẹ́lẹ́bọ̀. Wá ìta torí ibi tá a lágbọ́yé sí máa kàfàrà àwọn èèyàn tó ń yẹ ní gèfèrí sàyẹn lẹ́lẹ́bọ̀ ìyẹn pọ̀. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ bàbá mufti wọ́n fẹ́ sọ̀rọ̀ tàbá wọ́n sọ̀rọ̀ lọ síbi tí àwọn èèyàn ti ń gbọ́rọ̀ wọn káàkiri nípa ojú màálù 16 tí wọ́n sọ fáwọn èèyàn láwọn ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n fẹ́ clear àwọn nǹkan kan bẹ́ẹ̀. So ọ̀rọ̀ tá a fẹ́ fèsì fún yín sìn yóò máa jẹ́ bí èsì fún Saheed Shittu náà bákan náà. Nítorí ìwọ Saheed Shittu ló ń pariwo káàkiri pé bàbá mufti ti túbá. Ipe Sheikh Suleiman Farouk ní kíyì pa túbá. Tọ́ wá gbọ́ ohun tí wọ́n sọ níbi ìrẹ Saheed Shittu wọn túbá kó ń bẹ́ẹ̀ wọ́n tún gbìyànjú àti wábì kan yìí sí ni tí ó dẹ̀ lọ nínú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala. Àwọn onírúurú eléyìí kẹwàá máa retí pé ká má fèsì. So ohun tẹ́ ṣe tó dáa ni pé ẹ mú ẹ̀rí wá fún àlùmọ́ Nábì ipe oògùn ó lẹ́tọ̀ọ́ kí ẹ máa ṣe oògùn owó ohun tó wà ń bẹ nìyẹn. So ohun tó ṣe kí ni ohun tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n kó wá já sí wípé ká máa wá ọgbọ́n kan sí kejì láti máa da ọ̀rọ̀ lọ kò lè wúlò fún wa. So kò lè múlò fún wa. So ẹ wà ní ipò báyìí sì tó yá sí pé ẹ lè sọ pé òkè o tọ èmi ohun tí mo sọ rèé o ìwọ tó bá mọ̀ pé o wá kájú ẹ o tọ kó ẹ̀rí rẹ wá jẹ́ kájọ jòkó jẹ́ kájọ náà kí gbogbo ayé máa wò ó ẹ wà nípò yẹn lónìí. So ẹ lágbára rẹ nílẹ̀ Yorùbá ẹ lè sọ fún yẹn pé òkè tọ ohun tẹ́mi ríre o ọ̀dà kó ẹ̀rí rẹ wá jẹ́ kájọ sọ kí gbogbo ayé máa gbọ́. So àwọn ọmọ yín tó yá sí pé wọ́n ń sọ ohun tó ba ẹ̀sìn jẹ́ yìí bí irú àwọn Jackmal tó yá sí pé wọ́n ń wíwìkúwì nínú ẹ̀sìn ẹ wà ní ipò òkè ìwọ Jackmal awuyewuye tí ń lọ káàkiri yìí pẹ̀lú àwọn ahlu sunna mùsùlùmí tí wọ́n ń sọ nǹkan báyìí ọ̀dà àti kíní kejì àti wọ́ ọ̀yá ìjòkó ti yá dìbẹ́tì ti yá ẹ wá jókòó ẹ wá sọ̀rọ̀ nípa rẹ̀ kí gbogbo ayé máa wò yín. So ohun tó yẹ kẹ́ ẹ ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn nu kìí ṣe pé kẹ́ ẹ máa fi àbí káwọn ọmọ yín kan nínú ìlú Ìlọrin kó wọ́n á máa gbìyànjú láti fi opportunity pé wọ́n fi ọlọ́pàá gbé Tani Olohun kó wọ́n á máa fẹ́ try láti fi opportunity yẹn máa threaten àwọn ẹni tí wọ́n ń sọ òdodo kò ṣeé ṣe kò lè work. So àìjẹ́bẹ̀sẹ̀ bí àwọn kan ti wà nínú àwọn kan tí wọ́n ń pera wọn mùsùlùmí tí wọ́n ń bu ẹnu àtẹ́lu Islam gan tó yá sí pé irú àwọn bàbá mufti gan tún fún wọn support. Ìgbà tí Mudirul Markazi fi bú àwọn sàábé Ànábì ẹ support wọn ẹ wí nǹkan kan kò rí bẹ́ẹ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀. So
àwọn èèyàn ló yẹ kó tiẹ̀ máa dùn wájú fún yín pé èèyàn ta bá ìjọmọlúàbí wọn láwọn sàábẹ́ ànábì kìí ṣe àwa yìí. So but àwọn sọ̀pọ̀tì pé kẹ́nìkan máa ta bá ìjọmọlúàbí ẹnìkan, but tá a bá ń sọ̀rọ̀ nípa pé àwọn olóyè ká máa gbarata fún jù, àwọn sàábẹ́ ànábì ló yẹ ká gbarata fún. Àgbà yín kan sì sọ̀rọ̀ sáwọn sàábẹ́ ànábì, gbogbo yín sì defend wọn. Gbogbo yín sì defend wọn. Gbogbo ilẹ̀ defend mudirul markaz ń gbà tá à ń sọ yìí. Wọ́n pe sàábẹ́ ànábì ní elétekete, wọ́n pe sàábẹ́ ànábì ní dẹ́dẹ́wùrẹ̀, wọ́n pe Abu Hurairah nù tó wọ́n fẹ́. Gbogbo yín sì defend wọn, àwọn náà sì ń fọwọ́ gbá lórí ẹ pé wọ́n ní mo bú sàábẹ́ ànábì, sàábẹ́ jẹ́ bàbá rẹ̀, ẹ̀rí nǹkan báwọn. So ṣé ibi tá ti wá gbára wa nù nínú ẹ̀sìn, ibi tá ti wá gbára wa nù tẹ́nìkan bá ń ṣerú rẹ̀ lórúkọ mùsùlùmí, ibi tá ti wá gba tiwa nù kalla thumma alfu kalla. A lè gba tira ọ̀tá kí a mọ̀ fìdí wallahi lazim ọ̀rọ̀ ìpé bóyá fẹ́ kí umma kọ òdodo bẹ́ẹ̀ là ń sọ. Tí èèyàn ó bá máa bú sàábẹ́ ànábì nínú ẹ̀sìn yìí, tẹ́sì máa bò, tí èèyàn ó bá máa bú sàábẹ́ ànábì nínú ẹ̀sìn yìí, tẹ́sì máa support ẹ̀, wallahi thumma billah kò sí irú nǹkan tí ẹnìkan nù yín bá lè ṣe tẹ́mi Ahmed Elman Yusuf ó wà kọ tí síbẹ̀. Kò sí. Nítorí àwọn sàábẹ́ ànábì wọ́n ga ju baba ńlá gbogbo wa lọ, wọ́n ga ju ìdílé gbogbo wa lọ, àti ìdílé mi o àti ìdílé àwọn sàábẹ́ ànábì wọ́n jù wa lọ. Kódà àrífín kan ní ká tún máa sọ pé wọ́n jù wa lọ kí máa sọ pé wọ́n jù wa lọ gan-an kò yẹ kí máa tún wí. So kí èèyàn wà kó bú sàábẹ́ ànábì nílẹ̀ Yorùbá kó sì jẹ́ èèyàn yìí kẹ́ ẹ̀ máa sì sọ nǹkan kan lórí rẹ̀, ẹ gbé lọlé ọlọ́pàá, ẹ pé ọlọ́pàá fún ẹnìkan tó bá wá fèsì lórí ìwíkúwí táwọn èèyàn yín bá wá sọ, òun lẹ wá ń gbìyànjú láti máa sọ pé bóyá ẹ fẹ́ máa fi ọlọ́pàá lé káàkiri. Kò síbi tí wọ́n ti ń ṣe o. Àwa náà àyà gbìyànjú ká múra bá ṣe ní àwọn èèyàn nídìí, bá ṣe ní àwọn tí wọ́n mọ òfin dáadáa, tí wọ́n mọ lọ́ọ̀ dáadáa, á gbìyànjú ká ní wọn lẹ́gbẹ̀ẹ́ nítorí irú yín báyìí. So ẹnìkan ò ní kẹ́nìkan bá yín lórúkọ jẹ́, ẹni bá bá yín lórúkọ jẹ́ tó parọ́ ń tẹ́ ṣe máa yín, tó parọ́ ọ̀nà máa yín, ẹgbẹ́ mẹ́nà tó bá sì wù yín ẹ mójúkò fún. So bọ̀ tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn, ìpè nǹkan báyìí wà nínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn, àfà ẹ̀rí ni kẹ́ mú wá, ẹ̀rí ni kẹ́ mú wá fáàlù ọmọ yìí, ọlọ́pàá kọ́ ni kẹ́ mú wá fún wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ ẹ̀rí ni kẹ́sì mú ẹ̀rí wá, ó fẹ́fọ̀ ju kẹ́ lọ máa pe ọlọ́pàá lọ, nítorí bẹ́ẹ̀ pé ọlọ́pàá tọ́lọ́pàá mú eléyìí ẹlòmíì ó sọ èèyàn mélòó lọ́lọ́pàá fẹ́ mú ẹlòmíì ó wì, kódà yóò tún fẹ́ lómi lágbára láti wá wí dáadáa gan ni dáadáa ipa wọn kò mú náà ni ẹja sọ kò sí nǹkan kan àfi ń ṣe ìbádà náà ni. So fún délé ilé àfi ń ṣe lọ́sẹ̀ fún bàbá mufti pé tọ́ tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ẹ̀dẹ̀ ti sọ tó bá fèsì fún yín lórí ẹ̀ ilmiyan ní ti ìmà, kìí ṣe pé bá wọ́n dì fẹ́ mú yín, kò síbi tí wọ́n ti ń pè yín ní defamation of character. Bọ̀ yí pé kò sí bọ̀ yí pé nìkan parọ́ ọ̀ràn kan mọ́ yín tí dá tá sì tọrọ kẹ́ dá, ó wá parọ́ rẹ̀ mọ́ yín àbí ń tọpinpin yín káàkiri láti fi parọ́ ọ̀ràn kan mọ́ yín tó wá sí ìsọ tí ó sì rí bẹ́ẹ̀ ẹgbẹ́ léyùn ẹni tó yẹ kẹ́ máa wá kinu. But ẹ sọ pé eléyìí ń bẹ nínú ẹ̀sìn, àwa sọ pé kò sínú ẹ̀ pẹ̀lú ẹ̀rí, kò síbi tí wọ́n ti máa ń gbèyàn síbi eléyìí. Kò sínú ìlànà tiwa kéèyàn máa búyàn lórúkọ pé ó fẹ́ ṣe refutation fún. Èmi mò ń sọ̀rọ̀ látẹ̀kan sìn ìyìn tí ọ̀tá ọ̀rọ̀ ibú kankan sí. So ìyìn tí ọ̀tá ọ̀rọ̀ ibú kankan sí ìyìn sì ní ṣe torí bùkátà rẹ̀ kí ni mo lẹ́rìí tí mo fẹ́ fi sọ̀rọ̀. Ẹ̀rí ń bẹ, àìsẹ́rìí ní máa mú èèyàn bú ebú, bọ̀tẹ́rì bá wà kò nídìí ebú kò nídìí èpè, so kò nídìí kẹ́ mọ́ àwọn àtẹ́yìn wọn fi parọ́ mẹ́yàn káàkiri tẹ́rì bá ti wà. So níwájú mi rèé tíra àwọn àfáà yín ní bẹ wájú mi, tíra àwọn àfáà Tìjàníyà ni tí mo sì má dáadáa tó yé mi tinú tẹ́dọ̀, tí ó sì Tìjàníyà kan tó lè mórí bọ́ kó nu àwọn tíra tí ń bẹ lọ́wọ́ mi. So àyàfi tí ó bá wọ́gbọ́n kan dá lọ́tọ̀ bí àbòsí kan dá lọ́tọ̀ tí wọ́n fi paná òdodo lókù, bọ̀ ipò wọ́n wá jókòó tí wá ka àwọn tíra ìkòsọ́nà fún wọn bẹ̀. So fún délé bàbá mufti, àwa ń sọ fún yín ní kẹ́lẹ́ bá mọ̀ pé tó ọ̀rọ̀ ọlọ́pàá kò bá wá lẹ́rù náà, tó bá ti di pọ́rọ̀ ẹ̀sìn tábà ti bà yín lórúkọ jẹ́ táàdẹ̀ dìfẹ́mù yín, torí kò síbi tí wọ́n ti máa ń gbé yẹn ní Nàìjíríà lórí pé ẹ sọ̀rọ̀ ẹ̀sìn kò lọ déédéé, ẹnìkan wá jáde ó wá fèsì fún yín lórí ẹ̀, kò síbi tí wọ́n ti ń ṣerú ẹjọ́ náà Nàìjíríà o. The only thing tẹ́lẹ̀ fi gbé yẹn Nàìjíríà ní pé ókè ó bà yín lórúkọ jẹ́ bí irú èyí tó sọ pé àfa aládùú
tí ń pè yín láfa aládò nǹkan kan bẹ́ẹ̀ so ó dẹ̀ júwe dáadáa débi pé gbogbo ayé ni ó mọ̀ pé ẹ̀yin ní ń tọ́ka sí àwọn eléyìí sí àwọn support ẹ̀ àwọn ètò pínpín yẹn káàkiri so ohun táwa bá rí téèyàn bá sọ lórí afẹ́fẹ́ òun làwọ́ wa sọ̀rọ̀ lé lórí àní máa wá sínú ilé rẹ̀ ká máa wá tọ́ bọ̀ nínú ilé ká máa sọ pé kí ni wọ́n ń sọ nínú ilé kò sí tó kàn wá wá kọ́kọ̀ yẹn káàkiri Allah bá ẹ̀dá lónìí yẹn but ohun téèyàn bá fi hàn wá gẹ́gẹ́ bí Umar ibn Khattab gẹ́gẹ́ bó iṣẹ́ sọ fún wa pé tọ́ láyà Nabi sallam wọ́n máa ń mú àwọn èèyàn pẹ̀lú ohun tó bá sọ pẹ̀lú wáyìí ni wọ́n fi mú àwọn èèyàn láyà Nabi tẹ́nìkan bá ti ṣe nǹkan kan tí ó dá báyìí wáyìí ó sọ kalẹ̀ náà Allah bá ẹ̀dá yóò tú àṣírí wọn. Umar ibn Khattab wọ́n sọ pé wa qad inqata al-wahyu wáyìí ti wájá lónìí o ìta ma fi mú yín lónìí ni pé a ma mú yín pẹ̀lú ohun tí ẹ bá ṣe níṣẹ́ àtòhun tẹ́ bá sọ ní ọ̀rọ̀ wa nakilu ila Allahi sara'irakum àwọn kọ̀ọ̀kọ̀ yín tójú tí wọ́n bá tó àfilẹ̀ fọ́lọ̀wọ̀n bá kò sí tó kàn wá pẹ̀lú kọ̀ọ̀kọ̀ ẹnìkan ṣùgbọ́n tẹ́yàn bá sọ sórí afẹ́fẹ́ wallahi thumma billah kò sí bóńtọ̀ wọn bá ṣe tó bá fi lè sọ ohun tó takò ẹ̀sìn ọlọ́run wọn bá tó ta bá ẹ̀sìn ọlọ́run bá ti súnà nẹ́bì lórí afẹ́fẹ́ wallahi ibi tá ti sọ náà nì eléyìí kò sí ìbanilórúkọ jẹ́ ń bẹ̀ nítorí téèyàn bá sọ pé torí pé èèyàn fèsì fún ohun tó sọ tí ò dá lórí afẹ́fẹ́ wọ́n wá gbé lọ sílé ẹjọ́ lórí ẹ̀ ṣé wọ́n gbé lọ sílé ẹjọ́ lórí pé ó wá sọ ohun tí ò dá lórí afẹ́fẹ́ ni so ìmọ̀ àbòsí táwọn èèyàn fẹ́ máa ń ṣe ó yé báyìí sìn so fún délé àtọ̀rọ̀ lọ́wọ́ Allah bá ẹ̀dà kó ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa so ẹjá gbọ́n tí bàbá mufti sọ. Maalu bẹnu ta ike obì bẹnu ike wọ atare bẹnu ike wọ ewé bẹ nínú ike wọ. Bàbá mufti wallahi màálù ò sínú nǹkan ìwọ o màálù jíjẹ halalu ni kìí ṣe haramu o obì kò sínú nǹkan ìwọ o atare kò sínú nǹkan ìwọ o tó tọ́yìb ewé kò sínú nǹkan ìwọ o egbò kò sínú nǹkan ìwọ o tọ́ but ètà fi kó gbogbo ẹ̀ pọ̀ tí ó fi kó gbogbo ẹ̀ sínú ni pé ohun tọ́lọ́run bá pè ní halali nínú ewé nínú ẹranko so nínú ẹranko nínú èso nǹkan kan bẹ́ẹ̀ so ẹnìkan gbọ́dọ̀ ṣe léèwọ̀ but ohun tẹ́ bá fi ṣe àtọ̀nà tẹ́ bá gbé gbà òun ni ó fi ṣe kíni ni ó fi di èèwọ̀ màálù ẹ̀ ṣe èèwọ̀ ṣùgbọ́n lópin ìgbà tí ó bá ti ní ipé èèyàn ń tàtà rẹ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba nínú ó ti dèwọ̀ fún èèyàn láti yású pé kéèyàn jẹ gbogbo aná la mọ̀ pé màálù ẹ̀ ṣe wọ̀ ṣùgbọ́n téèyàn bá pa màálù tó wá dákọ̀ nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba sí bí agbèjọ yìí sọ pé bísmì kìíní kan yàtọ̀ sí Allah ọba dẹ́dà ó ti dèwọ̀ àbí kò dèwọ̀ ó ti dèwọ̀ bí èèyàn bá pa àgbò tó dákọ̀ nǹkan míì sí yàtọ̀ sí ọkọ̀ Allah ọba dẹ́dà kò bá dákọ̀ annabi Muhammad sallam sí kò sọ pé bísmì Muhammad ó ti dèwọ̀ nítorí ẹni yẹn ti tara nǹkan yẹn ó ti tàtàrà ẹ̀ ó ṣẹbọ látara rẹ̀ so ìgúnra sí ní nínú ìjọsìn kan ni lọ́tọ̀ so ẹni bá yìí ṣerú ẹ̀ ó ti tàtàrà rẹ̀ ṣẹbọ pẹ̀lú Allah ọba dẹ́dà nǹkan yẹn dẹ̀ ní ipò dárúkọ nǹkan míì sí yàtọ̀ sí Allah ọba dẹ́dà ó ní ìdájọ́ mi òfin mi lọ́tọ̀ nínú Qur'an kẹmtà Allah ọba dẹ́dà sọ pé ká má jẹ́ nù tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá dákọ̀ nǹkan míì yàtọ̀ sókò Allah ọba dẹ́dà sí lórí Allah ọba dẹ́dà yẹn nẹ̀ fún wa nínú Qur'anul Karim so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tẹ́ dákọ̀ yìí kìí ṣe ìwọ níwọ̀n ṣùgbọ́n àwọn ohun tí ẹ lò fún tẹ́ sọ pé káwọn èèyàn lò fún lọ́jọ́ sí òun ló sọ di èèwọ̀ kódà ó sọ dẹbọ torí ohun tẹ́ sọ ní pé kí wọ́n bọ́ sínú ti Yorùbá wípé tó bá jẹ́ ti Yorùbá ni wọ́n fẹ́ wọnú ẹ̀ dàtí tó bá jẹ́ inú ìlànà àwọn Yorùbá gbogbo aláṣìmọ̀ ìlànà Yorùbá hùn a mọ̀ pé ìlànà Yorùbá hùn kìí ṣe ẹ̀sìn ànẹ́bì ìlànà Yorùbá hùn kìí ṣe ẹ̀sìn Ìsìlámù so àwọn ará Mẹ́kà tá Ànábì sálàmù dé wá bá wọ́n ní ẹ̀sìn tiwọn tí wọ́n ṣe ká Ànábì tó dé wọ́n ní ọjọ́ náà tiwọn tí wọ́n gbà ká Ànábì tó dé so aṣẹ́bọ̀ṣogun lọ́pọ̀lọpọ̀ wọn ní àwọn ará Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ wọn aṣẹ́bọ̀ṣogun ní wọn tọ̀ báyìí sìn Ànábì ó fi ìlànà wọn lẹ̀ ó ṣe kí ni ó dìrọ̀ mọ́ al-Hanafiyya so ìlànà Allahu subhanahu wa ta'ala ojú ọ̀nà Allah bẹ̀rẹ̀ tí ń ṣe Islam tí yẹn mú orogún pọ́n lọ́wọ́ bá ń bẹ̀ ní èyíkéyìí ọ̀nà náà Ìsìlámù sì dìrọ̀ mọ́ so àwọn Ìsìlámù ṣe kí ni ó sì dìrọ̀ mọ́
ó sì ṣe kí ni ó dìrọ̀ mọ́. So fún délé yìí àwọn màálù kìí ṣe wọ̀ ni wọ́n. So ewé ìwọ̀kọ́ agbo ìwọ̀kọ́ but ohun tẹ́ ní kí wọ́n fi ṣe kò sínú Islam tí àwọn èèyàn ń sọnù. So the best ni pé kẹ́ ẹ sọ fún gbogbo ayé pé òkè kìíní yìí ó wà ní Islam o kò sínú Islam ó wà ní Islam ẹ̀rí ẹ̀sìn rèé o tó dájú tí èṣe àwọn ipe èèyàn ń wá àtàmà káàkiri àbí èèyàn ń rọ́ lọ ń bẹ̀rẹ̀. So nítorí kò sínú Islam tẹ́ bá ń sọ̀rọ̀ nípa pé ká wá gbéga Ọlọ́run bá la máa ń tọrọ lọ́wọ́ rẹ̀ á sì ṣiṣẹ́ iṣẹ́ táyì ṣe kìí ṣe pé ká lọ máa ṣògùn wà àbí ká lọ máa wá nǹkan èṣù kan kiri láti fi ṣe kíni láti fi wá. So èèyàn ti mú akẹgbẹ́ kọ́ náà ọba nìyẹn. So èèyàn ti ṣe kíni èèyàn ti mú akẹgbẹ́ kún Allah subhanahu wa ta'ala nìyẹn. So but ọ̀rọ̀ bàbá mufti ní báyìí ó fẹ́ ṣe bí a ń lọ díẹ̀ nítorí ohun tó mọ̀ tó ń fi lọ sínú àyà tí wọ́n lò láti inú suratul Baqarah yẹn yas'alunaka anil khamr wal maisir kul fihima ithmun kabir wa manafi'u linnas wa ithmuhuma akbaru min naf'ihima. So ohun tó ń fi lọ sínú àyà yẹn kò tayọ wípé òkè tó bá tẹ̀ wájá sí wípé ẹlẹ́dẹ̀ wa tún kọ́ ìpè ìṣèbọ́lọ́wọ́n bá sọ pé nǹkan kan but mi ò rí bóyá ẹ fẹ́ lo àyà òun fún ipò òkè àǹfààní ń bẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ náà ni kò yé mi. So but ìgbà tẹ́ ẹ̀ ti sọ àwọn ò ní sọ ohun tí ẹ sọ sí lẹ́nu mo kàn ní kí n gbìyànjú yàn ni. So àwọn ò ní sọ sí lẹ́nu. So àìjẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ẹ̀dì nínú àyà àyùn fún yín pé tó bá tiẹ̀ wá jẹ́ ẹlẹ́dẹ̀ ńkọ́ tó bá tiẹ̀ wá já sí pé ẹlẹ́dẹ̀ ni so kò sẹ́ẹ̀rì ń bẹ̀. So èmi sì mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ sọ fáwọn èèyàn pé kí wọ́n lọ máa wá ẹlẹ́dẹ̀ fi ṣe ohun tó yá sí wípé wọ́n fi màálù tó jẹ́ àláàlì ṣe gan tẹ́lẹ̀ tó dẹbọ mọ́ wọn lọ́wọ́ ẹ̀ ní sọ pé kí wọ́n lọ máa tún wá fi ẹlẹ́dẹ̀ tó jẹ́ àrọ́mù ṣe. So ẹ̀gbin tún kún ẹ̀gbin nu. So aburú tún lékè aburú sí nìyẹn wallahul musta'an wa huwal hadi ila sabil rashad kò ṣe ìdáyà fẹ́ni kọ̀ọ̀kan wa. tó ayé pé ìyí mú lásọ níbi iṣu ọ̀gá di 3 years ètò dáa àwárí tó dáa. So ẹnìkan sọ ń bẹ̀ pé ọ̀rọ̀ 33 years tó bá jẹ́ ọ̀rọ̀ 33 years ṣé wọ́n ní kí wọ́n má túbá kó ń bẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ 33 years ǹjẹ́ wọ́n ti ṣẹ́rí padà kó ń bẹ̀ ibo ló wà nínú ẹ̀sìn kò sí gbogbo ẹnu mo fi sọ pé kò sí nínú ẹ̀sìn ẹbọ ni tí wọ́n sọ pé káwọn èèyàn lọ ṣe yẹn. Ìlànà téèyàn náà ti rìn rí ni bẹ́ẹ̀ ṣe tún kéré yìí ìlànà téèyàn ti rìn rí ni téèyàn náà fojú tó téèyàn náà mà téèyàn náà jó èèyàn náà jógun rí náà èèyàn náà ṣe ògùn rí tààrà ní o kìí ṣe pé bóyá wọ́n pé o bẹ́ẹ̀ ni èèyàn ń jógun rí èèyàn ṣe gbogbo ẹ̀ rí. So wọ́n a máa sọ àfojútó ni wọ́n a máa wí àwa náà kọ́ ni. So a sì máa tàn sọ tá bá sọ pé kíní yóò sínú ìsìlámù torí a mọ ohun tá a fojú rí. So ohun tá a sì fojú rí un ẹbọ ni kìí ṣe ìlànà mùsùlùmí. Kéèyàn lọ sọ́jà kó ra àdó ìgbà tó ra àdó tán ó ra adìẹ ó ra àwọn èròjà míì ìgbà tó ra èròjà ó dú adìẹ náà ó ti kó àwọn èròjà náà sórí iná wọn tí ń jó lọ. Ìgbà tó dú adìẹ ó dá ọkọ̀ Ọlọ́run ọba sí ó wá fi ẹja adìẹ náà ó fi yára àdó náà ó wá tu ìyá adìẹ náà ó fi ṣe kíni ó lẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ara àdó náà. Adìẹ tó wá dùn adìẹ tó ṣe kíni tó wá dùn yẹn ó wá sọ sínú agbádá ó wá jó tán ìgbà tó jó tán rọ sínú àdó ìwọ̀n lọ ń lò ṣe Islam nu ahazal Islam àwọn kọ́ ni wọ́n ṣe o ìyẹn sọ pé mufti ni wọ́n ṣe o mo make example nítorí ohun tẹ́yàn náà ti rìn lójú ọ̀nà rẹ̀ rí ni ohun tẹ́yàn náà ti ṣe rí ni kẹ́lẹ́ bá mọ̀ pé àmọ́ tá à ń sọ àkànwá máa sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ kan bí o àkànwá jáde ká máa sọ̀rọ̀ bí èpè kí ni o ohun táwa náà ti dánwò rí ni o tààrà ni o kì í ṣe pé bá wọn sọ Allah ẹ̀dá ló kàn ṣe kí ni ló kàn sí ojú èèyàn tó dẹ̀ ṣe ìdáyà fún yàn so tó máa tọ́yàn sọ́nà àtọ̀rọ̀lọ́wọ́ Allah ẹ̀dá kó má sọ wá nù lẹ́ngbà tó ti tọ́ wa sọ́nà so fún ìdílé irú nǹkan yẹn sìn kẹ́nìkan wá ṣe kó wá sọ pé mùsùlùmí lòun ó sọ pé mùsùlùmí lòun ibo ló ti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó dákọ̀ Ọlọ́run ọba sádìẹ̀ ìgbà tó dá sádìẹ̀ tán ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ra ó dú adìẹ náà ó fi ẹ̀jẹ̀ adìẹ náà ra àdó ó sì tú àwọn ẹ̀yà adìẹ náà ó lẹ̀ má dó náà lára ó sì sọ adìẹ náà ó sọ sínú agbada pẹ̀lú àwọn èròjà tó kù ó jó tán ó rọ́ sínú àdó ìgbà tó rọ́ sínú àdó ó láwọn ọ̀fọ̀ kan tó máa fi lò وتقول إنك مسلم وتدعي الإسلام كلا ثم ألف كلا ìyẹn ò lè ṣe léyìí kó jẹ́ mùsùlùmí náà
ìyẹn ò lè ṣe kíni kò lè ṣe léyìí kó jẹ́ mùsùlùmí kò sọ́nà téèyàn lè fi ṣe léyìí tí ó fi jẹ́ mùsùlùmí àfi tábà máa tanra wa lókù so tó yẹ ló ṣe já sí wípé mò ń níbẹ̀ ni pé bàbá mufti fẹ́ gbé ọ̀rọ̀ ń kú òǹbí tó wà òun náà ni pé ànábì ọ̀sálàmù ń yànnà náà fún wa nínú ìsìlámù ipò ọlọ́run bò fi wòsàn yín sí ibi ohun tó ṣe léwọ̀ fún yín lóòótọ́ ni hadith ń bẹ fún tó sì fẹsẹ̀ rinlẹ̀ tí gbogbo wa gbà wọlé ṣùgbọ́n oògùn ìwòsàn kọ́ lẹ sọ fún àwọn náà oògùn ìwòsàn kọ́ lẹ sọ fún àwọn èèyàn lọ́jọ́ sí bàbá oògùn ìwòsàn kọ́ lẹ sọ fún àwọn èèyàn lọ́jọ́ sí so oògùn ìwòsàn kọ́ lẹ sọ fún àwọn èèyàn lọ́jọ́ sí oògùn ìwòsàn kọ́ lẹ sọ fún àwọn èèyàn lọ́jọ́ sí oògùn owó ẹni kí wọ́n bọ́ sínú ti Yorùbá tó bá sì jẹ́ ti Yorùbá náà wọ́n bá bọ́ sí kí wọ́n bọ́ síbẹ̀ lẹ́yìn gbà tọ́lọ́bà ẹ̀dà ti sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá yín sọ pé ẹ pè mí ń da yín lóhùn qul man yunajjikum máa sọ pé tààrẹ ni tí ó là yín min zulmatil barri wal bahr kó nú àdánwò tí odò kó nú àwọn ewu odò àti ewu orí ọ̀dàn tààrẹ tí ó là yín kó ń bẹ̀ Allah subhanahu wa ta'ala olóòlè láyán kó ń bẹ̀ olóòlè láyán kó nú ewu so ó pèrà rẹ̀ ní ar-Razzaqu aláwọ̀yẹ́dà sọ pé òun ọba tó yá sí pé ẹ máa ń pèsè ìwé ìpèsè owó fún yẹn ọ̀nà ẹbọnù téèyàn fẹ́ fi tipátipá wá but èèyàn nídìí ẹ̀ yóò tọrọ lọ́wọ́ ọlọ́run ọba èèyàn nídìí àgbéga tọrọ lọ́wọ́ Allah onídìí lọ́síwájú tọrọ lọ́wọ́ Allah onídìí tọrọ lọ́wọ́ Allah so òun wáyàwó tọrọ lọ́wọ́ Allah má lọ sógun ìfẹ́ so kálọ̀ bẹ̀rẹ̀ dà sí rárá fẹ́ ní kọ̀ọ̀kan wa. Again, go out with 23 years, you know, people say topic kọ̀ọ̀kan tí ó sọ ọmọ mùsùlùmí láǹfààní Islam wà bẹ́ẹ̀ wà mùsùlùmí àlè Islam wà nínú gbàgbọ́ bẹ́ẹ̀ Islam wà ìrìnsì àtàwọn bẹ́ẹ̀ ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ ká tọ́pìkì lọ́dọọdún àwárí kan nígbà nínú tí mo ti ṣe tó ṣe láǹfààní ló jẹ́ sáfún lọ́ọ̀ àyà. Àfi láìsí mufti náà lámọ̀ wáká. Bàbá mufti wàláhì wọn wà láìfín èmi ń sọ fún yín pé wàláhì thumma billah kìí ṣe láàfin láàrin yẹn wá ẹ̀yin náà lẹ jáde àbí àwọn ọmọ yín ni wọ́n sì fídíò yín ni wọ́n post ẹ̀ sórí social media tàbí ẹ̀yin náà mo sì mọ̀ pé ẹ̀yin náà ẹ fẹ́ lóyá sí pé ọ̀rọ̀ tẹ́ bá sọ kọ́ mọ́ gbé sórí afẹ́fẹ́ lópin ìgbà tẹ́ bá ti sọ̀rọ̀ jáde lẹ́nu tẹ́ post ẹ̀ sórí afẹ́fẹ́ ẹ fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ ni gbogbo ayé lẹ fẹ́ kó gbọ́ ìtẹ̀sí fẹ́ tí wọ́n gbọ́ ń bẹ̀ ní pé ohun tẹ́ sọ lẹ fẹ́ kó wọ́n gbọ́ ń bẹ̀ ìbẹ̀ nu wọn tí ó gbọ́ tí ó bá ìfẹ́nu tòun mú pé òun tiẹ̀ ní ìfẹ́nu tòun bá nǹkan yìí lọ ó dẹ̀ wà nú àwọn èèyàn tí wọ́n gbọ́ tí ó kú káàtó lọ́dọ̀ wọn pé kìíní yìí sì takò ẹ̀sìn Ọlọ́run ọba so tọ ẹ̀yin tẹ́ wá sọ̀rọ̀ tẹ́ jòkó tí wọ́n sì ń kámẹ́rà yín fa ẹ jòkó wọ́n sì ń fídíò yín bàbá mufti wọ́n ń yà yín báyìí ẹ jòkó wọ́n sì ń yà yín ìgbà tí wọ́n yà yín tán ìgbà tí wọ́n yà yín lọ́wọ́ ẹ sọ pé kí wọ́n má yà yín mọ́ ẹ ní kí wọ́n má fídíò yín mọ́ ẹ ní kí wọ́n má kámẹ́rà yín mọ́ ẹ wá sọ tán wọ́n wá gbé wá sórí mẹ́díà àndù yín wọ́n dẹ̀ share rẹ̀ káàkiri àwọn èèyàn wá gbọ́ ṣé ẹni tó gbọ́ ṣé ń wá àṣìṣe yín káàkiri ni tàbí ohun tẹ́ ẹ sọ sórí afẹ́fẹ́ òun ló ń tọ̀ òun gbọ́ tó fi mọ̀ pé ohun tẹ́ ẹ sọ yóò lọ àṣìṣe yẹn pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe gan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nìsín ilé sọ pé àwọn èèyàn ń wá ṣìṣe mi nítorí mo jòkó láti èmi mo farabalẹ̀ jòkó pé òkè mo fẹ́ sọ̀rọ̀ lórí social media mo fẹ́ sọ̀rọ̀ lórí Facebook bí mo dẹ̀ ṣe ń sọ mo fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ ni káwọn èèyàn gbọ́ náà ni kó lè bá wúlò fún wọn so gẹ́gẹ́ bí ìjà sí pé ẹ̀yin náà ń sọ káwọn èèyàn lè bá gbọ́ kó lè bá ṣàǹfààní fún àwọn tẹ́ bá rò pé bọ́ lè ṣàǹfààní fún àìjẹ́ bẹ́ẹ̀ ká ní mo bá fẹ́ máa ròyìn pé bóyá àwọn èèyàn ń wá ṣìṣe mi ni ìbá jókòó kí n máa bá bottle water tí ń bẹ wájú mi kí n máa bá aṣọ ohun tí mo sọ pé tọ̀ ìrẹ́ bottle water yìí onídàá ti bẹ̀rẹ̀ Ọlọ́run so àbíwọ̀ bottle water yìí onídàá ti lọ wá ojú kinní kan kó lẹ́pọ̀ kó fi síngbẹ́rẹ́ sórí kó fi ṣògùn ìṣọ́ra nǹkan kan bẹ́ẹ̀ so kọ́nà mọ́ jẹ́ ká ṣerú rẹ̀ máa nígbèsí ayé wa tọ̀ but lópin ìgbà tó bá yá sí pé èèyàn farabalẹ̀ jókòó tí wọ́n kámẹ́rà rẹ̀ tí sì ń sọ ń farabalẹ̀ sọ ń gba fàájì fi sọ wọ́n sì gbé wá sórí social media kò sì sọ fún tọ̀ wípé òkè ẹ má yà mí mà ẹ má gbé mi mà ẹ má kámẹ́rà ní tí mò ń sọ yìí kò tẹ̀ nídìí kẹ kámẹ́rà rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀
tó ń tọ̀hún sì farabalẹ̀ sọ́tán tí wọ́n wá post ẹ̀ sórí social media wallahi àbòsí ni ká máa sọ pé bóyá àwọn ẹni tí wọ́n bá gbọ́ àwọn ẹlòmíì tí wọ́n bá gbọ́ tí wọ́n rí pé ọ̀rọ̀ kúkà tó ń bí tí wọ́n dẹ̀ gbìyànjú àti ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú ìmọ̀ so pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ẹ̀rí àbòsí ni ká máa sọ pé bóyá wọ́n wá ṣìṣe yín o wallahi alazim àbòsí òun ni ká máa sọ pé wọ́n wá ṣìṣe yín àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ti jókòó tí wọ́n yà yín gbà tẹ́ fi ń sọ ẹ̀sọ̀ kankan ẹ̀ sọ fún yín pé ẹ má yà kíní yìí kò ní ìdíkẹ́ yà ń tà ń sọ yìí kò yẹ kó data so but ẹ sọ wọ́n gbé jáde ẹ̀yin náà ń rí wọn ẹ sọ wọn ká torí èyí tẹ́ sọ yìí nìsín àwọn kan ni wọ́n yà yín àwọn kan ni wọ́n gbé kámẹ́rà sí iwájú tẹ́ sí ń wò wọ́n wọ́n yìí ṣe àlùjẹ̀nu so lópin ìgbà tẹ́ bá sọ tó bá ti bọ́ sórí afẹ́fẹ́ ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ náà ni ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n gbọ́ tí ó tẹ́ wọn lọ́rùn táwọn bá rí pó bá wọn lára mu ó sì wà nínú àwọn èèyàn tí wọ́n gbọ́ tí ò ní tẹ́ wọn lọ́rùn so tí wọ́n sì wò pé òkè kìíní tí bàbá sọ yóò tí bàbá mufti sọ yóò kò lọ o eléyìí kò bẹ́sìn lọ o bó ṣe rí rè eléyìí àlè gbà so mùsùlùmí ò sì gbọ́dọ̀ dé díẹ̀ so pàápàá jùlọ tó bá ti jẹ́ ẹbọ eléyìí kí mùsùlùmí má dé díẹ̀ so eléyìí kò sí pé bóyá wọ́n wá ṣìṣe yín káàkiri so kìí sì ṣe pé bóyá látọdún tẹ́ ti ń ṣe wáàzí kìí ṣe pé bóyá nǹkan kan ń bẹ nínú wáàzí kìí ṣe pé bóyá kò sí nǹkan kan nínú wáàzí tí ò wúlò ẹ má rí síbẹ̀ so kìí ṣe pé bóyá nǹkan kan ń bẹ nínú wáàzí yín tí ò wúlò nǹkan kan gbọdọ̀ wà nínú wáàzí yín tí ó ṣàǹfààní nǹkan kan gbọdọ̀ wà ń bẹ̀ bí ṣètán ṣe le tóun bí ṣètánì ṣe le tóun tó yáyàkuyà tóun wal iyadhu billahi minash shaitan so kí ọlọ́mọ yẹ́dà kó ṣọ́wà àti kó ń bi ṣètán àti àwọn ète rẹ̀ bó ṣe le tóun tó burú tóun bàbá mufti ó ní ìgbà kan tí ṣètán ti ever wúlò rí ìgbà kan bẹ tí ṣètánì ti ever wúlò rí Abu Hurairah radiyallahu anhu anabi máa ń kó zaka sí lọ́dọ̀ tánàbí bá kó zaka sí lọ́dọ̀ ṣètánì ó máa sáwá síbi zakana yóò fẹ́ múnú ẹ̀ yóò sá lọ Abu Hurairah ó mú yóò bẹ Abu Hurairah dákun ṣàánú mi ìní padà wá mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ Abu Hurairah ó fi kalẹ̀ yóò tún wá lẹ́lẹ́kejì ó ṣe bá Abu Hurairah mú onídàkùn ebi ń pa mí ní nǹkan kan ìní padà wá mọ̀ òní ọjọ́ ìgbẹ̀yìn tí wà nǹkan kan bẹ́ẹ̀ ní wá mọ̀ Abu Hurairah ó fi kalẹ̀ yóò lọ lẹ́lẹ́kẹta ó tún wá Abu Hurairah mú ìgbà tí ó dé lẹ́kẹ̀ẹ́ni tó wá báyà Abu Hurairah ti ṣàdéhùn fún pé lẹ́lẹ́kẹta àgbà tó fi wá Abu Hurairah ti ṣàdéhùn fún pé tí mo bá tún mú ọ again ìní fiẹ́lẹ̀ ìní release ẹ̀ ṣètánì wá ìgbà tí ṣètánì wá Abu Hurairah wá mú nídìí zakana ìwọ̀n sọ fún Abu Hurairah yìí pé kí Abu Hurairah foríjì òun ipò òun ní ṣẹ́rí padà wá mọ́ òun ò ní wá síbẹ̀ mọ́ Abu Hurairah sọ pé láyé ipò òun ò ní filẹ̀ ipò òun ò ní fi ṣètánì lẹ̀ so ipò òun gbọ́dọ̀ mú ṣètánì dọ́dọ̀ ànábì torí ṣètánì disguise wà ní so ìwọ̀n sọ fún Abu Hurairah lọ́jọ́ náà pé jẹ́ ń kọ́ ẹ ní nǹkan kan tó já sí wípé tó bá ṣe Ọlọ́run bó mọ̀ dáàbò bò ẹ́ kó ń bi ṣètánì àti àwọn aburú ọwọ́ rẹ̀ yóò sì dáàbò bò dúkìá rẹ̀ kó ń bi ṣètánì so ṣètánì wá sọ fún pé tó bá jí kó máa ṣe ayatul kursiyye Allahu la ilaha illa huwal hayyul qayyum ṣètánì sọ pé kó máa ṣe ipé tó bá ṣe ayatul kursi ipé ṣètánì ò ní súnmọ́ dúkìá rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní dédì nǹkan ní rẹ̀ kò dẹ̀ ní fara ní òun gangan fún ara rẹ̀ Abu Hurairah wá fílẹ̀ so Abu Hurairah wá túlẹ̀ ó wá lọ Abu Hurairah wá dọ́dọ̀ ànábì wá sọ fún pé tọ̀ èèyàn rẹ̀ tí máa ń wà ǹjẹ́ ó tún wá Abu Hurairah sọ pé ó wá bẹ́ẹ̀ ni in tó ṣe rèé ṣùgbọ́n ó rò yí pé bọ́yá òun ní nǹkan kan tóun lè fi ṣàǹfààní fún mi dàtí ṣètán rò yí pé òun ní nǹkan kan tóun lè fi ṣàǹfààní fún mi ipe ṣètánì wa ń sọ fún òun pé kóun ṣe ayatul kursi tóun bá ti jí àbí lóòjọ́ kóun máa ṣe ayatul kursi pé lọ́n bó ṣòun kóun bi irinṣẹ́ ṣètán yóò dẹ̀ sọ dúkìá òun náà kóun bẹ̀ anásílámù wa ń sọ fún Abu Hurairah lọ́jọ́ náà pé òdodo ló sọ o ṣùgbọ́n òpùrọ́ àgbà òpùrọ́ ńlá òun ni ṣètánì tó sọ ọ̀rọ̀ yìí fún but èyí tó sọ fún oyún òdodo ni kìí ṣe pé òun tẹ́ ń sọ látọdún yìí kò ṣàǹfààní kankan bẹ̀ bó ti wulẹ̀ wù kó burú ma àǹfààní gbọ́dọ̀ wà ń bẹ̀ ìwúlò kan gbọ́dọ̀ wà ń bẹ̀ but ibi tó òdodo bá wà ní ká dúró sí àwọn nǹkan míì ń bẹ tẹ́ ń sọ tó yapa ẹ̀sìn Ọlọ́run ọba tamaman tanyanya àwọn nǹkan míì ń bẹ tẹ́ ti sọ tó yapa ẹ̀sìn Ọlọ́run ọba nínú rẹ̀ òun náà ni ti Yorùbá tẹ́ sọ pé tọ̀ tó bá sì jẹ́ ti Yorùbá náà ni ẹwọnú ti Yorùbá ẹwọ ewé kìíní kan kó lè bá jẹ́ kí àdúrà tètè yára nǹkan kan bẹ́ẹ̀ eléyìí kò sínú Islam eléyìí tako Islam so eléyìí gan ẹbọ ni bàbá mufti eléyìí ẹbọ ni torí ìlànà àwọn ènìyàn òun lè gbà wọlé yìí so wallahi thumma billah àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ti fi lè yọ oògùn owó kò nú lànà wọn
àwọn oògùn tí wọ́n ń ṣe yàtọ̀ sóògùn ìwòsàn tó bá ti fi lè yọ́pọ̀ nù lànà wọn tí wọ́n yọ́pọ̀ nù lànà wọn ìṣẹ̀ṣe wọn ti wónù wallahi ojú ọ̀nà wọn ìṣẹ̀ṣe wọn ti wónù so ìṣẹ̀ṣe wọn ti wónù so oògùn tẹ́ríhun ní idán oògùn tí wọ́n ń ṣe hun ní síhìr tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ bí òpó kan gbòógì nínú ìlànà àwọn oníṣẹ̀ṣe tí wọ́n lè fi kalẹ̀ tó yá sí wípé òun ni wọ́n fi ń gbé àwọn oògùn wọn Ọbàtálá wọn kìnnìkan wọn eégún wọn òun ni wọ́n fi ń gbé wọn lárugẹ láláìsí eléyìí kò sí eégún láláìsí eléyìí kò sí Ọbàtálá láláìsí eléyìí kò sí gbogbo àwọn nǹkan yìí so nínú àwọn òpó wọn gan tó lé òun ni oògùn yún wà kò wá sínú ìlànà mùsùlùmí ò gbọdọ̀ dé díẹ̀ so tó nǹkan báyìí ń bẹ tó tóbi tẹ́ sọ tó yapa ẹ̀sìn Ọlọ́run ọba so ẹni tó bá gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé àǹfààní tó wà nú ọ̀rọ̀ yín kọ́ ni yóò máa wò má ohun tí ó máa wò òun náà ni àṣìṣe tó tóbi bóyá màmá sọ ni o àbí ó ṣèṣì jábọ́ ni o òun náà ni tó tóbi tó jábọ́ lẹ́nu yín tí ó tako ẹ̀sìn Ọlọ́run ọba tó jáde látẹnu ohun tí wọ́n mú ẹnu bànú nítorí kò sí báǹfààní bá ṣe léwu kó wà nú ọ̀rọ̀ yín tó bàbá mufti èyí tó ti ní ọwọ́ ẹbọ nù tó ti di ìlànà ti Yorùbá hàn yóò jẹ́ káwọn ẹni tí wọ́n gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé yóò jẹ́ kí wọ́n kọtí ikún sí èyíkéyìí àǹfààní tó bá ṣì wà nú ọ̀rọ̀ yín wọn ní lè gbà wọlé nítorí ìpìlẹ̀ Islam ti wó ń bẹ̀ báwọn òun náà sì ní pé kéèyàn ṣe kíni kéèyàn mú nǹkan míì lọ́lọ́run ọba kéèyàn máa ròyìn pé nǹkan kan míì ń bẹ téèyàn lè tàtàrà rẹ̀ di olówó téèyàn lè tàtàrà rẹ̀ tó yẹ pé téèyàn lè ṣe téèyàn fi di olówó téèyàn fi di alágbèéga téèyàn fi di ọlọ́lá yàtọ̀ sí pé kéèyàn bẹ Ọlọ́run ọba so tàbí nǹkan kan bẹ téèyàn gbọdọ̀ fi kún àdúà téèyàn gbọdọ̀ fi kún àdúà bíi ti ìlànà Yorùbá tẹ́ sọ kéèyàn wá máa rò bẹ́ẹ̀ so eléyìí ó ti wó èyíkéyìí àǹfààní tó bá lè kó wà nú ọ̀rọ̀ yìí so kìí ṣe pé bóyá àǹfààní ò sínú kìí ṣe pé bóyá èèyàn lè máa kìí ṣe pé bóyá kò sáǹfààní nínú gbogbo tẹ̀ tí wọ́n sọ fún bíi 20 kìíníkan years 30 kìíníkan years wallahi àǹfààní tó pọ̀ lè wà ń bẹ̀ but àwọn nǹkan tó lágbára tó ti wà nínú ẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ Islam tó ti wó nínú ẹ̀ òun ni ò ní jẹ́ kí àwọn èèyàn kọtí sí kò ní jẹ́ káwọn olódodo èèyàn kọtí síbẹ̀ kò ní jẹ́ káwọn olódodo èèyàn wo àǹfààní ńmá tó tàwé pé èyí tó ti wó tó jẹ́ ìpìlẹ̀ Islam ni wọ́n fẹ́ gbé dìde fáwọn èèyàn nítorí káǹfààní mi tó bá wà ń bẹ̀ lè bá ṣe kí ni kó lè bá wúlò. ipe ẹni tó bá fẹ́ jẹ́yàn yóò jẹ́yàn ní àbíbò lẹ́ṣe sọ àbí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe kinní kan yóò kẹ́yìn sọ́lọ́run tó bá ti wá ráyé tán yóò wá ṣẹ̀ṣẹ̀ kọjú sọ́lọ́run so àwọn eléyìí ìpìlẹ̀ ní tó yá sí pé èèyàn gbọ́dọ̀ ṣe kí èèyàn gbọ́dọ̀ yànnà ní ẹ̀dáadáa fún al-umman nabi tẹ́sí òfin ní dàrú mọ́ wọn lọ́wọ́ tẹ́sí òfin ní ṣe kíni tí òfin ní dàrú mọ́ wọn lọ́wọ́ kí pé bóyá kò rí bẹ́ẹ̀ ṣe ń rùn. kí ádùnnú ni ádùnnú kọ́ mi ni a ti mẹ́bọ àmọ́ tí ń jẹ́ lẹ́bọ Islam fẹ́ bọ̀ hàn wá Islam fi gèfèrí hàn wá nípa àwọn gèfèrí ni àwọn mùmìnì ni amẹ́lẹ́bọ̀ wá ìta torí ibi tá a dágbọ́ yé sí máa kàfàrà àwọn èèyàn tó ayé ni gèfèrí sàn yọ̀ lẹ́bọ èèyàn pọ̀ àdíjò kọ́ àlàáfíà báwọn tó àdíjò kọ́ àlàáfíà so ìyẹn. so àlejò kọ́ àlàáfíà lópin ìgbà tí ohun tí ò bá ti sínú ẹ̀sìn tẹ́ẹ̀yàn àwọn nǹkan bá ń sọ ohun tí ò sínú ẹ̀sìn tí wọ́n bá ń sọ sínú ẹ̀ lórúkọ ìsìláàmù àwọn tí wọ́n gbàgbọ́ yé ìsìláàmù pẹ̀lú ẹ̀rí wọn ní dákẹ́ kò sí bí ìhàlẹ̀ náà bá ṣe léwu kó rí kò sí bí agbára náà bá ṣe léwu kó ẹnìkan ní tó so àwọn ẹni tí wọ́n gbàgbọ́ yé ìsìláàmù bó ṣe rí yẹ wọn ní dákẹ́ lórí ẹ̀ so tọ ẹbọ sìrẹ́nù ìsìláàmù kì í ṣe pé kéèyàn forí kalẹ̀ fún nǹkan míì nìkan kọ́ lẹ́bọ o ìforíkanlẹ̀ fún nǹkan míì nìkan kọ́ lẹ́bọ o so ìforíkanlẹ̀ fún nǹkan míì nìkan kọ́ lẹ́bọ o tọ̀bọ̀ Sheikh Suleiman Farouk onígíyìgbà bàbá mufti tẹ́ bá wà tẹ̀ sọ pé ìforíkanlẹ̀ fún nǹkan míì nìkan òun lẹ́bọ tẹ́ bá sọ pé ìforíkanlẹ̀ fún nǹkan míì nìkan lẹ́bọ tẹ́ gba eléyìí lẹ́bọ lọ́dọ̀ tiyín Sheikh Ahmadu Tijani nínú Jawahirul Ma'ani àwọn sọ pé ẹbọ kọ́ wọ́n ní Sheikh Ahmadu Tijani sọ àgbà fáyín ni wọ́n ní ẹbọ kọ́ ni kéèyàn forí kalẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala wallahi lazim wọ́n sọ nínú Jawahirul Ma'ani bí so but èmi wọ́n sọ pé ìforí kalẹ̀ fún Ọlọ́run ọba ìforí kalẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah ẹ̀dá nìkan kọ́ lẹ́bọ so èyí tá a ti sọ kọjá sẹ́yìn
tẹ́ẹ̀sì tí ìtúbá kò ń bẹ̀ tẹ́ẹ̀ tún wá ọ̀nà míì tẹ́ fẹ́ dá sí eléyìí náà ẹbọ ni kò sínú ìlànà mùsùlùmí. ẹ̀yin náà ẹ̀gbọ́n tẹ́ sọ lọ́jọ́ náà ẹ sọ pé kí wọ́n wọnú ti Yorùbá ẹ̀ ní kí wọ́n wọnú ti ìsìláàmù ẹ̀ ní kí wọ́n wọnú ti Yorùbá kí wọ́n lọ mú ń bẹ̀ kí wọ́n wọnú ti ìlànà Yorùbá ẹ̀ ní kí wọ́n wọnú ti ìlànà ìsìláàmù kí wọ́n lọ mú ń bẹ̀ so ti ìlànà Yorùbá òun ṣé ànábì ló mú wá so ànábì ló sọ tó bá dẹ̀ jẹ́ oògùn ìwòsàn ni oògùn àìsàn tí ń ṣèyàn ni ànábì ti ṣàlàyé léyùn so a ní pírọ́blẹ́mù lórí yẹn so but ìlànà tẹ́sọ́ pé kán lọ mú un ṣé ànábì fi rinlẹ̀ ànábì ò fi rinlẹ̀ so oògùn ìwòsàn sì rèé kìí ṣe ti ìdílé kan kìí ṣe ti ìjọ kan kìí ṣe ti ìran kan so oògùn ìwòsàn ohun tá ànábì fi òǹtẹ̀lù ní pé èèyàn lè ṣe lópin ìgbà tí ò bá ti mú haramu dání tí ó sì mú kéèyàn ṣe kíni kéèyàn dédé ohun tálọ́bà ẹ̀dà ṣe léwọ̀ dání ní oògùn ìwòsàn but èyí tẹ́ ní kí wọ́n lọ mú un ẹ sọ pé tọ̀ èèyàn wà bọ́ sínú ti Yorùbá yóò wá kíní kan so yóò ṣe kíní kan láti fi kún àdúrà lọ́wọ́ láti fi kún ti Islam lọ́wọ́ so eléyìí ò sínú ẹ̀sìn so lópin ìgbà tí ò bá ti ṣe àtúnṣe tẹ́ ẹ ṣe lórí ẹ̀ ẹnikẹ́ni tí ń bá ń fèsì nítorí àwọn kan sì ń bọ̀ tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ yín tí wọ́n sì máa tún lo ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí ẹ̀rí lọ tẹ́yìn náà sì tún fi rinlẹ̀ báyìí díẹ̀díẹ̀ so báyìí sì lópin ìgbà tó bá ti rí bẹ́ẹ̀ àwọn kan náà ó máa fèsì fún yín lórí rẹ̀ tọ̀ kí wá ṣe pé kéèyàn wá máa wá ìjọba káàkiri ló kàn mọ́ kéèyàn kó ẹ̀rí kalẹ̀ ọ̀dà ìjọba ẹ bá wa dá sí o tọ̀ ẹ̀rí rẹ̀ o ẹni tó bá wá jẹ̀bi ń bẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀rí kó wọn rán lọ sẹ́wọ̀n mọ̀nà ló bá tàn bọ̀tẹ́lẹ́yìn ò ní wà àwọn nǹkan kan làwọn ọmọ yóò mọ̀ wá síyàn lẹ́sẹ̀ wọ́n mọ̀ wá síyàn lẹ́sẹ̀ wọ́n mọ̀ ṣe kíní kan ọ̀dà ó ṣe lé ó ṣe bá wọn mọ̀ wá àtàmà láti fi ṣe jàǹbá fẹ́sìn Ọlọ́run ọba so Ọlọ́run bó sì ní fún wọn ṣe pẹ̀lú àṣà Allah subhanahu wa ta'ala so fún de eléyìí so ẹnìkan ò wá kó báyìí lórúkọ jẹ́ ní bá báyìí lórúkọ jẹ́ kó ń gbé mọ́nà bọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni wallahi tẹ́ bá lẹ́ nǹkan kan mẹ́sìn yìí tí ó bá sínú àfẹ́sì fún yín o mo ti sọ kó wọ́n yọ eléyìí kó ń bẹ́ o ẹ̀sìn Ọlọ́run bá ju ń kálukú wa lọ ẹni bá sọ ohun tó tako ẹ̀sìn Ọlọ́run bá kò bá wá láti inú ìlú Ìlọrin kò bá wá láti inú Ògbómọ̀ṣọ́ kò bá wá láti Ṣakí kò bá wá láti Amẹ́ríkà kódà kò bá wá láti inú Makka Madina tó bá ti sọ ohun tó tako ẹ̀sìn Ọlọ́run bá wallahi yóò gba nǹkan rẹ̀ padà. من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد من عمل عملا ليس عليه أمرنا فهو رد ẹni bá dáhùn tí ó sínú ẹ̀sìn yìí ilẹ̀ tá nẹ́bí ò pàṣẹ rẹ̀ fún wa nínú ẹ̀sìn tó bá dálẹ̀ wallahi yóò á dà padà fún ànẹ́bí ò wá dé mọ́lẹ̀ pẹ̀lú pé ṣùgbọ́n tó bá wá já àgbàlagbà ẹ má dà padà fún un torí ẹ̀sìn Ọlọ́run bá jọ àgbàlagbà lọ tó bá yá àgbàlagbà náà ló bá mú tí ó sínú ẹ̀sìn tó bá mú wọ́ yóò ṣe kíni yóò gba ẹ̀sìn rẹ̀ so yóò ṣe kíni yóò gba ẹ̀sìn rẹ̀ yóò gba ẹ̀sìn rẹ̀ kódà kò bá jẹ́ bàbá mi gan ló bá ṣe ohun tó tako ẹ̀sìn Ọlọ́run ọba tó bá ṣe ohun tó tako ẹ̀sìn Ọlọ́run ọba tó ń sì ń pa àwọn èèyàn sí wallahi inshallah fáwọn ọmọ ànẹ́bí o inshallah o inshallah o nítorí ẹ̀sìn Ọlọ́run ọba ju èmi àti wọn lọ o ẹ̀sìn Ọlọ́run ọba lèmi àti wọn á fi rójú rere Allah bá yẹ́dájọ́ mi dàl kíyámà o kò wá ní máa wá bàjẹ́ kémi wá máa wò ó so fún délé yìí ìyún bẹ́ẹ̀. pọ́blẹ́mù ńlá tá a ní tó tóbi tí ìdáàbò kan máa lọ. kò sẹ́ni kẹjọ tó kó tó bu tí ó bọ̀ náà ká gbà èèyàn ní bú àdábì ká gbà ó ní fatura wáyà ká gbà. tọ́ bàbá mufti ẹnìkan ò ní bú ànábì ọ̀sálàm ká gbà lóòótọ́ wallahi Jack Maalu pé ànábì lólógùn Jack Maalu sọ pé ológun lànábì nílùú Ìlọrin kí lẹ bá wa sọ sí mudirul markaz wọ́n bú àwọn sàábẹ́ ànábì kí lẹ dá sí kí lẹ sọ sí ṣebí ìdínú tẹ́mi ò fi lè sọpọ́tì yín nítorí àbòsíhùn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó yá sí pé ó ti clear tó dẹ̀ mú mi tí ìfi lè sọpọ́tì yín láyé torí after all kìí ṣe torí ẹ̀sìn ni wọ́n ṣe sọ pé wọ́n ṣe gbé so mudiru pé sàábẹ́ ànábì kan ní dẹ́dẹ̀ rẹ̀ wal iyadhu billah kí lẹ wí sí mudiru da orí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n da orí rẹ̀ kodò látara ẹ̀gbọ́ ẹ̀sìn yìí látara ẹ̀gbọ́ nusus alkitabi wa sunnaye so gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín sọpọ́tì wọn ni ó tẹ̀ wá tó àwọn sàábẹ́ ànábì tí wọ́n bú fa wallahi sọpọ́tì wọn ni gbogbo yín sọ pé ìtàn ni wọ́n ń kà wípé wọ́n ń sọ ìtàn ni ẹnìkan wá sọ ìtàn láti fi ṣàpèjúwe irú ohun tí mudirul markaz ń sọ nípa àwọn sàábẹ́ ànábì táwọn kan sọ yí pé òkè ìtàn ni wọ́n sọ ẹnìkan wá ṣàpèjúwe
wá fi bàbá Ádámà wọ́n wá fi wọ́n ṣàpèjúwe lórí pókè kó bá sí pé ìtàn náà ní ká wá sọ báyìí ká sọ báyìí wọ́n wá ń gbarata wọ́n wá fi ìtínà ẹni ẹlẹ́ni lórí rẹ̀ wọ́n fi ìtínà wọn lórí ẹ̀ ṣé déédéé nù ṣèbí ńgbà tẹ́nìkan ò sì lágbára àti mú wọn ìgbà tó ń rò pé òkè ẹnìkan ò lágbára àti fi ìjọba mú wọn nílẹ̀ Yorùbá ṣọ́lọ́run bó mú wọn ni Ọlọ́run bó mú nǹkan rẹ̀ fúnra rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ká ní tani Ọlọ́run ò kó sínú ètò kó sí yìí ni Ọlọ́run bá lágbára àti mú tani Ọlọ́run léyìíkéyìí ọ̀nà so in this case I have no any support to support falsehood in support irọ́ so in support kíní in support irọ́ so in support irọ́ ká lọ́ba ẹ̀dá ṣe dáadáa fún wa. ẹ̀sìn wa ò ní bí wo kágbà bẹ́ẹ̀ làwọn náà sì gbọ́dọ̀ bí sẹlẹ́sìn wo a gbọ́dọ̀ bí tí àwọn wo a gbọ́dọ̀ bí ànábì wọn wo ibi tó àbájọ yéra wa lásàlàyé fúnra wa bẹ́ẹ̀ wá ní àwọn tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa kẹ́ni kọ́lọ́ fẹ́ bí ìmáàmù Maalu kí wọ́n àbóbi sáfì wọ́n àbígbà nàbí wọ́n àbógbà bàjẹ́ ànígbà bẹ́ẹ̀ náà. tọ́ bàbá mufti tó bá sí pé ìtẹ́ sọ yìí wallahi tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ tọ́ almubaraku ọmọ tí ń bẹ̀lẹ́pẹ̀hùn almubaraku tí ń búra tí ń bẹ̀lẹ́pẹ̀hùn almubaraku ọmọ tí ń bẹ̀lẹ́pẹ̀hùn tí ń bẹ̀ ní ẹ̀pẹ̀ ó pe al-imamul Bukhari rahmatullahi alayhi wallahi ó pe wọn ní Yahudi ní almubaraku ẹ mọ̀ pé mi fèsì fún almubaraku dáadáa mo sì mọ̀ tí almubaraku sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mo mọ̀ ju ohun kankan lọ fún ara rẹ̀ torí mo ráyè rẹ̀ dáadáa nígbà kan almubaraku ó fi ìjẹ́ Yahudi ó fi ròyìn al-imamul Bukhari hatta àwọn àìmà mẹ́rin ga almubaraku nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi stáìlì pé wọ́n kèfèrí láwọn àìmà mẹ́rin àtàwọn àìmà mi yàtọ̀ sí wọn nísìn pààrẹ mùsùlùmí so àbòsí ń bẹ láwùjọ wa láwùjọ Islam nílẹ̀ Yorùbá wallahi ma lam yakun fi shimali Nigeria so àbòsí ń bẹ nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní èyí tí ó sí nílẹ̀ Haúsá ń bí wallahi òdodo bẹ̀rẹ̀ rí àbòsí jàmbá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ma lam yakun bí shimali Nigeria ní èyí tí ó sí ní north ń bí tí ó sí nílẹ̀ Haúsá ń bí ẹnìkan ó bú sábẹ́ ànẹ́bì tó kílẹ̀ pé ó bú sábẹ́ ànẹ́bì wọ́n dáná sun lé kéwù rẹ̀ ni wọ́n dáná sun lé kéwù rẹ̀ ni mọ́ tó fẹ́ ṣe fún Abdul Jabbar ni tó ti bí ó ṣe tóbi tó jẹ́ ọmọ ẹni tó tóbi hun ní Kano mọ́ tó fẹ́ ṣe fún ni wọ́n fẹ́ sun lé kéwù rẹ̀ àti mọ́sáàsì rẹ̀ nífa tí bá ṣe ìjọba tó ń bá wọn dá sí káì ìjọba tó mọ̀ bá wọn dá sí nífa ìjọba ló mọ̀ bá wọn dá sí nífa ìjọba tó mọ̀ bá wọn dá sí nífa ẹ má jẹ́ ń sọ tinú mi ẹ má jẹ́ ń sọ tọkàn mi ẹ má jẹ́ ń sọ tọkàn mi ẹnikẹ́ni tí bá ń fọlọ́pàá wa máa fọlọ́pàá wa o bọ́ ọlọ́run bó bọ̀ ṣe kó bá délé Haúsá tí mo wà ọlọ́run bó ràn lọ́wọ́ ìní sọ tí mo pèsè kalẹ̀ fún yín ṣe bá àwọn bàbá yín bẹ tí wọ́n ti bọ́ àwọn sàábẹ́ ànẹ́bì àwọn bàbá yín bẹ tí wọ́n ti fi tí ò ṣe tí wọ́n ti fi ròyìn ànẹ́bì ọlọ́run bó ràn yín lọ́wọ́ yìí fẹ́ sọ tẹ́lẹ̀ mo kàn yàn fún yín díẹ̀ ní ní sọ tínú mi tán fún yín ọlọ́run bó ṣàánú yín yóò kún yín lọ́wọ́ so fún ìdílé yìí àtọ̀rọ̀lọ́wọ́ lọ́ba ẹ̀dá ká lọ́ba ẹ̀dá nínú ọlá ẹ̀ èmi ò sọ nítorí pé kí mufti wò mí èmi ń sọ nítorí kó lè bá ṣàǹfààní fún mufti ni ó yẹ báyìí kó lè bá ṣàǹfààní fún wọn so àtọ̀rọ̀lọ́wọ́ lọ́ba ẹ̀dá kó dákun nínú ọlá ẹ̀ kó má ṣàṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa so eléyìí òun ni wọ́n bá àlàyé tí a ní láti ṣe lórí ọ̀rọ̀ mufti 330 lórí ọ̀rọ̀ mufti àtọ̀rọ̀lọ́wọ́ lọ́ba ẹ̀dá kó má ṣàṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa so ẹ má bẹ̀rù ẹni bá sọ ohun tó takò ẹ̀sìn man qala bima laysa fi ddin ẹni tó bá sọ ohun tí ó sínú ẹ̀sìn wallahi radadna alayhi a ṣe rọ́dọ̀ fún man alzaqa bil islam ma laysa fihi
ẹni bá lẹ̀ mọ́ islam aw man alzaqa al-islam bima la yaliqu bihi ẹni bá lẹ̀ mọ́ islam ohun tí islam ò lẹ́tọ̀ọ́ sí, ohun tó tàbùkù islam, kò sí bó bá ṣe léwu kó tóbi tó, kò sí bó bá ṣe léwu kó nípò tó, kò sí bó bá ṣe léwu kó níyì tó, kò sí bó bá ṣe léwu kí wọ́n pẹ́ẹ́n gẹ̀gẹ̀ tó, wallahi ó gbèsè, wallahi al-azim ó dúdú bẹnu. ẹ̀sìn ju bàbá ńlá ẹnikẹ́ni lọ mò ń sì ń sọ, ẹ̀sìn ń ṣe ti lọ ni mò ń sì ń sọ, mò ń sì ń wí. kódà téèyàn bá jọ ọmọ Mákà tó bá sọ ohun tí ò sí nínú ẹ̀sìn yóò gba èsì rẹ̀, ká tó wá sọ Ìlọrin, ká tó wá sọ ìlú mi Nàìjíríà. so àtọ̀rọ̀lọ́wọ́ alọ́ba ẹ̀dà nínú àánú ẹ̀ kó mọ́ ṣàṣì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. so tó tọ́ yìí nọ́mbà nìyẹn, WhatsApp call láàrin ìṣẹ́jú mélòó kan sí mélòó kan. so kọlù 5 nìkan ni mo máa fẹ́ gbà báyìí. so WhatsApp call nìyẹn. so ìwọ tó bá ń bú èbú o lè pè wọlé náà kó béèrè ìbéèrè, má bú èbú o, má sì wá má ṣépè o, àwọn èyí ṣépè ń bí, àwọn èyí ṣe kí ni àìṣẹ́ ìpè níbí. ẹ̀rí làwa máa ń fi sọ̀rọ̀ ń bí, ẹ̀rí làwa máa ń fi sọ̀rọ̀ ń bí, èbú kọ́. tọ́ ìwọ tó bá fẹ́ pè o lè pè báyìí o. tó tọ́yìb táàbà rí kọlù àjá sí wípé ìwé báyìí ni Allahu subhanahu wa ta'ala ló kọ́dọ̀rọ̀ wípé kí a lè parí eléyìí sí àtọrọ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala nínú ọlá ẹ̀, nínú àánú ẹ̀, kó má ṣáàdó ti ẹnì kọ̀ọ̀kan wa. bẹ́ẹ̀ ni kó fi ẹsẹ̀ wọn nílẹ̀ sórí òdodo, bẹ́ẹ̀ ni kó ṣọ́ akóńbi pẹ̀tọ́pẹ̀rọ̀ ọ̀tá. so àtọrọ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala kó má jẹ́ kára burú, kó má jẹ́ kárí jàmbá, bẹ́ẹ̀ ni kó ṣọ́ akóńbi aburú àti iṣẹ́ ọwọ́ ṣaitan. gbogbo àwọn ẹni tá ń sọ fún yìí náà àtọrọlọ́ ọlọ́ba ẹ̀dà kó fi ṣe sábàbí ìtọ́sọ́nà fún wọn, kó fi ṣe sábàbí ìmọ̀nà fún wọn, kó fi ṣe sábàbí ìdáyà fún wọn. bẹ́ẹ̀ ni kó jẹ́ kí wọ́n rí sódodo kó sì lè tẹ̀lé, kó má jẹ́ kó já sí wípé wọ́n realize pé òdodo lélẹ́yìí o, ṣùgbọ́n choice àti tẹ̀lé ló wá kù, kálọ̀wọ̀ ẹ̀dà máa ṣe fún wọn bẹ́ẹ̀. kó wọ́n rí pé òdodo ni, kó wọ́n mọ̀ pé òdodo ni, kó sì lè tẹ̀lé ìtàǹbì alọ́ba ẹ̀dà ni. so nítorí ìwọ tó ń ṣe dáhàwà tó wájá sí wípé o máa fi àwọn ẹni tó ń pè yẹn o máa fi wọ́n sínú àdúrà, tọ́ ó máa ṣiṣẹ́ dánú ńgbà mí ni o tún máa fi wọ́n sínú àdúrà pé kálọ́ba ẹ̀dà jẹ́ kó wọ́n mọ̀ lódodo. so nítorí téèyàn ò bá mọ̀ òdodo lódodo ńgbà mí ìmọ̀ ń dààmú yàn. torí ẹ̀ nàá sàlámù ṣe máa ń sọ nínú àdúrà pé Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a. ilé ọlọ́ba ẹ̀dà fi òdodo hàn wá kó jẹ́ òdodo, warzuqna ittiba'a dẹ̀ ṣàánú wa ká lè tẹ̀lé. so wa arina al-batila batila, fi ìbàjẹ́ hàn wá pé ìbàjẹ́ ni eléyìí, warzuqna ijtinaba, kó dẹ̀ ṣàánú wa, kó kún wa lọ́wọ́, kó ràn wá ṣe pẹ̀lú pé ká lè jìnà sí. so gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe máa ń ṣe nù. so àtọ̀rọ̀lọ́wọ́ ọlọ́ba ẹ̀dà nínú ọlá ẹ̀ kó má ṣàbá wa fi yé wọn, kó dẹ̀ bá wa tọ́ wọn sọ́nà o, kó dẹ̀ má ba àníyàn tiwa náà jẹ́, kó sì má ba ikhlasu wa jẹ́, kó dẹ̀ má da àlámàrí tiwa náà rú, kó má ba ojú ọ̀nà tàwa lórí ẹ̀, kó má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. so fasubhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.